a wà ní Kúta, a wà ní Iléegbó, a wà ní Òṣogbo, a wà ní Mọdákẹ́kẹ́, a wà ní Ifẹ̀ nítorí pé Ifẹ̀ láti lọ. Ifẹ̀ ní ìran Olúòjé ti lọ. Ibi tí ìran Olúòjé ti lọ náà ń pè ní ilé Òǹpẹ̀tù. Ilé Òǹpẹ̀tù ní ilé Ìdó. Ibẹ̀ ni ìran baba ńlá baba wa ti lọ. Ṣùgbọ́n nígbà tí ìran baba wa kúrò ní alẹ́ Ifẹ̀ tí wọ́n lọ, wọ́n dé Ìpẹ̀tù bí tí wọ́n pè ní Ìpẹ̀tù Modù. Baba wa tẹ̀dó sí Ìpẹ̀tù Modù. A tẹ̀dó sí Ìpẹ̀tù Modù. Baba tó bí èmi lọ́mọ Ìpẹ̀tù Modù ni. Ọmọ bíbí Ìpẹ̀tù Modù ni. Ìyá tó bí mi lọ́mọ ọmọ Mòró ni nílé Ẹ̀jẹ̀mú. Bàbá mi gangan ilé Agbọ̀n ni wọ́n ní Ìpẹ̀tù Modù. Ìyá tó bí ìyá mi ọmọ Ẹ̀dún Àbọ̀n ni nílé Akúnra. Tẹ́ wá rí bàbá tó bí ìyá bàbá mi ọmọ Òkè Ọ̀sìn ni ní Yàkóyó. So mo jẹ́ ọmọ bíbí, mo jẹ́ ọmọ orígbó méje àṣehó. Mo jẹ́ ọmọ orígbó méje àṣehó. Ṣé wá rí in tó gbé mi dé Kogi tàbí tó gbé àwọn Olúòjé dé Kogi, ó ní wípé ní ọdún 2018 ni wọ́n ń jà sọ́ba ní ibi tán pè ní Gàdùmọ́, nítorí pé ọba wà ní Gàdùmọ́. Wọ́n ní ọba tó jẹ́ ọba Tápà. Tán pè ní Tápà Léǹpé. Àwọn náà ń pè ní Bàsángẹ̀. Ṣùgbọ́n àwọn Yorùbá tó wà mẹ́nà ní àwọn gbọ́dọ̀ ní ọba tàwọn, nítorí pé Lọ́kọ́já ní ọba Yorùbá, wọ́n dẹ̀ ní Mègèrè of Lọ́kọ́já, wọ́n ní ọba Yorùbá of Lọ́kọ́já. Èyí ló wá bí awuyewuyewuyewuye náà fi ránṣẹ́ wá sí ilé ní Ọbàtálá Temple tó wà ní Ìpẹ̀tù Modù láti wá fi ọba ránṣẹ́ wá fún wọn. Wọ́n sì mú mi, mo lọ tọ̀ Ọbàtálá Ilé Ifẹ̀ lọ, ìyẹn ọba Lésùn Ọbàtálá, ó ní kí n lọ. Mo tọ̀ àwọn àgbààgbà ilé wa lọ. Pa Àrẹ̀mú Adégòkè tó jẹ́ olórí ẹbí Aróolú nílé Agbọ̀n. Bẹ́ẹ̀ ni mo tún tọ̀ ẹni tó jẹ́ olórí gbogbo ilé Agbọ̀n lápapọ̀ lọ. Wọ́n ní kí n lọ jẹ́. Mo dẹ̀ lọ, mo lọ jẹ́. Mo jẹ́ ọba Yorùbá fún ní Gàdùmọ́. Ibẹ̀ ni mo ti wá sọ pé èmi ò lè máa jẹ́ ọba Yorùbá o. Nínú ilé bàbá tó bí mi lọ́mọ ni wọ́n ti ń jẹ Olúòjé. Mo dẹ̀ gba táìtù yẹn kúrò ní Ìpẹ̀tù Modù, ìyẹn táìtù Olúòjé, nítorí pé ẹ̀gbọ́n mi Olóyè Benjamin Adéwálé àwọn ni Olúòjé of Ìpẹ̀tù Modù. Nígbà tí wọ́n á fèmí jọba lè náà ní Olúòjé èmi náà máa jẹ́ ní ibi tí mo jọba sí. Ìdí tí mo sì ń jẹ́ Olúòjé nìyẹn. Ìgbà tá a dẹ̀ wá ń bẹ̀, àwa Yorùbá tá a wà níbẹ̀ gẹ́gẹ́ bí orúkọ wọn ní Òjé tó wá láti Ìpẹ̀tù. Níta fi máa jẹ́ Yorùbá community. A máa jẹ́ Òjé tó wá láti Ìpẹ̀tù. Ohun tó bí Òjé Ìpẹ̀tù nìyẹn. Ìgbà tá a sọ àdáfá lórí ẹ̀, Ifá ní ká máa jẹ, a sì ń jẹ́ bẹ́ẹ̀. Ohun tó bí Òjé Ìpẹ̀tù nìyẹn. Ṣùgbọ́n nígbà tá a wà ní Gàdùmọ́ ní Òjé Ìpẹ̀tù ń bẹ̀ tó jẹ́ Yorùbá community Gàdùmọ́, a rí àwọn àdójúkọ. Àkọ́kọ́ ní àdójúkọ flood. Ìkún omi wá, ó gbalé gbọ̀nà gboko, gba gbogbo nǹkan, ba nǹkan jẹ́. A ṣàfaramọ́. Lẹ́yìn ìgbà yẹn lọ̀rọ̀ àwọn ajínigbé ajínipa náà tún wáyé, tá a sì ti fojú winá ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ tí ò ṣe máa sọ. Ìyẹn ni ó jẹ́ kí àwọn àgbààgbà Yorùbá community kí wọ́n kọ ìwé pé kí wọ́n kó àwọn bọ̀ ní ilé tá a fi dé tó gbé wa dé Ifẹ̀ padà nìyẹn, kó tó di pé wọ́n tẹ̀ wá dó sí Ọ̀dẹ́dọ̀yìn ní Òkú Ọ̀mọ̀nì ní Ifẹ̀ North, tó jẹ́ kí Òjé Ìpẹ̀tù wà ní Ifẹ̀ North lọ́wọ́lọ́wọ́ ìní. Ẹ kó gbogbo àwọn èèyàn yín padà wálé pátápátá. Bó wá ní Kogi tẹ́ ti ń bọ̀ yìí, àwọn ilẹ̀ gbogbo àwọn tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ nǹkan, ṣé ẹ ti jọ ẹ̀ fún wọn ni àbí? Ẹ ṣé àdúpẹ́.
ọ̀pọ̀lọpọ̀ ilé wa lomi ti gbà, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wa lomi ti bàjẹ́ nígbà tí a ní flood ní Kogi ní nǹkan bí i 4 years ago. Àwọn èèyàn wa tó dẹ̀ tún lọ ń gbalé ọdún gọ́ọ̀mẹ̀ntì Kogi, gọ́vnà Yàyà Bello ńgbà náà, former governor, ó gbìyànjú, ó kọ́ àwọn ilé kéléje fún àwọn èèyàn, ṣùgbọ́n kò kan àwa Yorùbá. Kò kàn wá. Wọ́n fún àwọn Bàṣà, wọ́n fún àwọn Ìgbìrà, wọ́n fún àwọn Ìgalà, wọn ò fún wa. tó a ní ọ̀pọ̀lọpọ̀ àwa tí a ní nǹkan bẹ̀ lómi ti bàjẹ́, ọ̀pọ̀lọpọ̀ wa dẹ̀ ni ò ní nǹkan mọ́ kó tó di pé a padà sílé. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá.